sísítà yìí ṣègbéyàwó ó tètè lọ́kọ ọkọ tó fẹ́ ó jù lọ bọ̀ òun ò dàgbà tó kò bí ò bá ì tí ì lọ ilé ọkọ kò ì tí ì sí nǹkan kan tó bá dìnnú ẹ̀ but ẹni yẹn ó ní business títí ẹ̀ tó ń ṣe olówó ṣé mo pàwọ̀ obìnrin gbà mí tá bá rí èèyàn tó ń tọ́jú wa àgàkà tí èyí kéré àwọn nǹkan tó jẹ́ pé àwọn ẹgbẹ́ wa mi ò tí ì rà tá a bá rí ẹ má gbàgbé láti máa power tap káwọn èèyàn lè mọ̀ pé àwa ń tà wọ́n ní kíní á lè wà lókè àwọn èèyàn á lè rí wà wọ́n á lè wá darapọ̀ mọ́ wa ṣé ẹ mọ̀ 100k la máa ń lọ so bẹ́ẹ̀ bá ṣe tètè ṣe é kíákíá bẹ́ẹ̀ bá gbé 100k láàrin wákàtí kan àti parí prógáàmù náà nà sísà yìí wá ní pé ọmọkùnrin yẹn tó dàgbà jùlọ yẹn ṣẹmọ yẹn ti wà ready set ultimate ó lóun fẹ́fẹ́ ó ló nífẹ̀ẹ́ òun náà dẹ̀ nífẹ̀ẹ́ ọkùnrin yẹn ò tí ì níyàwó tẹ́lẹ̀ o kábàá ní pé ọmọ yẹn lọ ṣe ìyàwó nọmba 2 o kò ṣe nọmba 2 o kò sì ṣe nọmba 3 o ó fẹ́ ṣẹmọ pé àwọn ọkùnrin gbà mí ó máa fẹ́ lówó kán fẹ́ mèkè kán fẹ́ ṣe pé kinní náà mi mọ nǹkan tó débọ̀ kò tí ì níyàwó ṣá ó bá fẹ́ bó ṣe fẹ́ tán ṣèyàwó adùngbéyàwó Ọlọ́run tètè fi sáàrin wọn ó lóun ò mú oṣù kejì jẹ kò mú oṣù kejì lẹ́yìn oṣù kejì ni Ọlọ́run ti gbàdúrà oyún ẹ̀ wà successful ó lóun ò tutọ́ gbogbo bọ́n náà ń tutọ́ yẹn ó lóun ò tutọ́ ó ní bò òun kàn máa ń jẹun òun máa ń jẹun gan ńgbà tí ó dijọ́ ọ̀kúnlẹ̀ ó ní odindi ọjọ́ 5 lòun fi rọbí ọjọ́ 5 odindi ọjọ́ 5 ló fi rọbí báwọn ní church ṣe ń wá thank you ìyá mi ìyá sùúrọ̀ nù o ẹ fi respect sórúkọ màmí o president wa ó níjọ́ 5 lòun fi rọbí ẹ dákun ẹ má bá a bá a tà gbogbo aláàrẹ kọ̀ọ̀kan nígbà tó máa fi bímọ yẹn ó bí ọmọ yẹn ó bí ló kù ó ní àwọn dókítà sọ fún un nígbà tí ó ti ṣe pé kinní tó ń ṣe tọ́mọ yẹn wà pé bí a kàn ṣiṣẹ́ abẹ fún ó láwọn ẹbí ọkọ òun wọn náà ní wọn kì í fi abẹ wọn kì í ṣiṣẹ́ abẹ fún wọn nídìílé wọn ṣe mọ I guess different àwọn ilé pẹ̀lú àwọn ṣé àṣà èèwọ̀ àbí kí la fẹ́ pè ṣá tí wọ́n máa ń ṣe ń bẹ̀ nígbà tó bí ọmọ yẹn ó bí ní òkú ṣé ìyẹn náà máa ń pè pé omi dànù agbèrò fọ́ ó lóun ké ọkọ òun náà ké igi àkọ́ṣe àwọn gbọ́ ọmọ yẹn àwọn gbé bí ìgbà tó jẹ́ pé ọ̀pọ̀ àwọn àgbàlagbà ṣáà eventually wọ́n gba ọmọ yẹn lọ́wọ́ àwọn ó láwọn èèyàn wá pàrọwà fún un ipe omi ló dànù agbèrò fọ́ Ọlọ́run á ṣe míì fún un ó ní àfi bí ìpè gbígbàdúrà ó ní kò ju bẹ́ẹ̀ bí oṣù 4 sẹ́yìn ìgbà yẹn Ọlọ́run tún gbàdúrà òun tún finú ṣoyún ó nígbà tó máa bí ọmọ yẹn náà ó léléyìí ò tiẹ̀ wá ṣe kíní oníjọ́ 5 ó bí ọmọ yẹn ó bí ló kù ẹlẹ́ẹ̀kẹta ó bí ọmọ ó bí ló kù ẹlẹ́ẹ̀kẹrin ó bí ọmọ ó bí ló kù ọmọ kékeré ni bóyá àwọn ẹlẹ́dẹ̀ yẹn tó jẹ́ pé ó tètè ń lóyún ńgbà tó di ẹlẹ́ẹ̀karùn-ún ó bí ó ní ó kọ̀la tán máa sọ súná kú ọ̀la ọmọ yẹn padà ó lẹ́kùn lè pọ̀ ó láwọn ẹbí òun náà bá yarí náà bá ní no enough is enough ó bímọ 5 kí ló dé kí ni tó ń ṣẹlẹ̀ ilé yá ó ní ìyá òun àti bàbá òun àtàwọn àgbààgbà náà wá láti kọ́ máa mú un pé no nìṣó ńlé eléyìí marriage eléyìí is not by force ejò lọ́wọ́ nú ó lóun ṣáàyàrí torí ìfẹ́ tí òun ní sọ́kọ òun ọkọ òun náà dẹ̀ fìfẹ́ hàn sí òun àwọn dẹ̀ ń gbàdúrà wọ́n dẹ̀ ń sọ fáwọn pé bọ́lọ́hún bó ṣe wọ́n lọ́hún ni ó ṣe ń ṣọlá ó ní olùṣọ́ church àwọn òun ló ń fọkàn àwọn balẹ̀ ló ń sọ pé sẹ́ẹ̀ àlóhùn máa bí ọmọ òun máa bí ní ààyè ó ní àwọn dókítà náà tún wá advice òun o ìpè bóyá káwọn má súré rush láti lóyún
Salaam alaikum stars. Mò ń kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe ń darapọ̀ mọ́ wa náà. Ẹ dákun ẹ máa bá wa power tap. Ó pé dókítà wa ní káwọn ní sùúrù, káwọn má rush kó tún di pé òun tún lóyún. Bébí kóun sinmi. Ó lóun sinmi ọdún kan àwọn mọ̀ ọ̀hún sinmi ọdún kan. Ó láfta ọdún kan yìí òun lóyún. Ó ní wọ́n ṣàṣe gbogbo àwọn àdúrà, wọ́n ṣe iṣẹ́, wọ́n ṣe oríṣiríṣi, wọ́n ṣe gbogbo ẹ̀. Ipe bóyá pèsè àníwá bí eléyìí ó dẹ̀ máa yìí. Ó lóun máa bí eléyìí. Ó lélẹ́yìí gborúkọ o. Ó ní ọ̀sẹ̀ kan lẹ́yìn tó gborúkọ ọmọ yẹn náà tún padà. Ó ní bàbá tó bí òun gangan wá ní no, òun láti kúrò. Ọmọ 6. Kí wá ló fẹ́ mọ̀ gan tó kù? Bọ́lọ́run bá tiẹ̀ kẹ́ ẹ tó ọjọ́ lọ́mọ ní gbogbo eléyìí pé no, ejò lọ́wọ́ nu. Ó lóun wá yarí kanlẹ̀ pátápátá. Àwọn ẹbí òun wá sọ pé kò mú kan tó ò bá ti lè tẹ̀lé àwọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀. Ó lóun bá ní wẹ́ òun ti lọ́kọ, ilé ọkọ ọmọ lọmọ ń gbé, ọkọ òun ò dẹ̀ fìyà jẹun. Ó ní ìgbà tí yẹn wá ṣẹlẹ̀, ó lóun wá pe ọkọ òun ipe ọkọ òun ò ṣe jẹ́ káwọn adopt. Wa alaikum salam stars. Mo tẹ̀ ti kíyìn bóyá ẹ̀gbọ́n gbà yẹn mo ti sálámọ̀. Wa alaikum salam. Ó lọ́kọ òun wá pe ọkọ òun pé kọ́kọ́ òun jọ ipe kó jẹ́ káwọn adopt, pé kójú má tà wọ́n. Àwọn ti try 6 ló ń ṣe kinní ló. Àwọn ẹbí òun wọ́n ti ní kóun mú kan, òun ti mú ẹ. Ó lọ́kọ òun wá fi torí bóun ṣe sọ ó gbọ́ sí òun lẹ́nu. Ó wá ní pé ẹni táwọn lọ bá family friend ni, ìyẹn máa ń ṣiṣẹ́ níbi àwọn ẹni tó ń ṣe pé kinní. Ó ní pé onítọ̀hún yẹn ó gba 7 million lọ́wọ́ àwọn. Ó ló ní gbogbo àwọn nǹkan kan táwọn máa fíìlì táwọn máa ṣe lóríṣiríṣi. Ó ní 7 million yẹn àwọn ò pàpà rí ọmọ kankan o. Ó gbé bẹ́ níbi tó ti ń ṣiṣẹ́ nígbà táwọn lọ síbẹ̀. Ṣé mọ̀ pé àwọn pè lórí agbolé ló ti wá bá wọn. Wọ́n láwọn yẹn sọ fáwọn pé number 1 àwọn kì í gbà tó yẹn. Number 2 ẹni tán sọ yẹn kò ṣiṣẹ́ pẹ̀lú wọn mọ́. Ó gbowó wọn sá lọ. Ó lọ́kọ òun wá bínú. Thanks for the heart, princess. Ó ní ọkọ òun bínú. Ọkọ òun bínú. Ipe sori. Owó tó jẹ́ kóun lose. Ipe bóyá pé torí pé òun fẹ́ gbọ́ sí ẹlẹ́nu ni. Òun ti wò pé káwọn ní sùúrù. Ìjọ tó bá yá, Ọlọ́run á ṣe. Olóhùn wá ṣáà gbà fọ́lọ́run. Àwọn ń wò, àwọn ṣáà ń ṣàdúrà, àwọn ń béèrè àníyàn lọ. Débi pé ẹ̀rù ń bà òun gan láti ẹ̀ ti lóyún. Ipe wọ́n ní kóun gan fún ara òun, ilé ọmọ òun kóun fún nísìnyí. So àwọn gbà fọ́lọ́run. Ó ní kò pẹ́ sígbà yẹn lòun lọ sí ọjà. Òun kàn gbéyàn tó porúkọ òun ni. Òun bojú wẹ̀yìn, grandma òyìnbó ẹ káàbọ̀ mà. Òun bá rí ọ̀rẹ́ òun táwọn jọ ṣe kékeré. Ọ̀rẹ́ tán jọ ṣe kékeré yẹn, ìyẹn ti lọ sí ìlú òyìnbó. Ó ló ti travel lọ sí ìlú òyìnbó. Pé ojú ẹ̀ rèé. Ipe bá kíníkan ṣá. Pé òun ò tiẹ̀ change. Àwọn ṣá exchange pé kíní bẹ̀. Àwọn bá exchange phone number. Ló bá lóun máa wá kí òun ní ọ̀la. Bó bí òun pa àwọn family nǹkan pé òun níwò. Long story ni táwọn bá ríra àwọn á gist dáadáa. Ó bá lọ́rẹ̀ẹ́ òun yẹn wá kí òun níjọ́ kejì. Òun dáná fún àwọn jẹ, òun introduce ẹ̀ sọ́kọ òun. Pé wọ ọ̀rẹ́ òun yìí láti kékeré, àwọn jọ lọ school ni o. Òun kàn rí ìgbà tóun lọ ọjà ni o. Ó lóun kó kàn wálé. Nǹkan bẹ́ẹ̀ yẹn ṣá. Ó nígbà tó wá kà àwọn méjèèjì. Gbogbo tí mo ti sọ fún yín kalẹ̀ yìí. Òun kóròyìn, òun rò fún ọ̀rẹ́ òun yẹn. Bọ́ọ̀rẹ́ òun yẹn wá ní nǹkan kékeré ni. Pé ṣòro òun náà tóun wá láti ibi tóun ti wá. Ọlọ́run ò yọ̀ǹda mọ́ fáwọn. Ìjú ló ṣe òun tó mẹ̀sùn òun ọ̀. Ipe àwọn ti kọ́kọ́ bí ọmọ bíi 2 àwọn èèyàn ò mọ̀. Ipò ní dókítà kan. Ipe bóyá àwọn ọmọ kéékèèké yẹn tó bá ti bímọ yẹn tí wọ́n fẹ́ ọmọ ṣẹ́mọ̀ láti tán bímọ ọmọ kéékèèké tọkàn jẹ́ pé kíní pé àwọn èèyàn tó dẹ̀ fẹ́ ọmọ pé is legit and everything. Ó ló ní bọ̀ iye báyìí ni dókítà náà máa ń gbà ó. Ipe bóyá ó ní bíi 3 million.
àwọn ṣe ẹ̀kọ́ rẹpẹtẹ kan ipò òun bá lọ bá ọkọ òun ní níbo òun ò lọ́wọ́ sí eléyìí tóun kọ́kọ́ lọ ṣe tala adoption ṣe bẹ́ẹ̀ bí yín náà ni ẹni tó gbà wọ́n tó kó 7 million àṣé kò ṣiṣẹ́ ń bẹ̀ mọ́ ó kàn gbowó àwọn sá lọ next tó máa gbọ́ wọn ló ti jápa ọkọ òun wá bá òun dá sí ó lóun dẹ̀ máa ń dájọ́ kan òun bá ní tí ò bá bá òun dá sí òun á lọ yáwó tóun bá dẹ̀ gbàjọ òun á fowó yẹn dá padà ó bá lóun lọ yá owó yẹn ọ̀rẹ́ òun yẹn wá mistake tóun ṣe ibi ọ̀dọ̀ dókítà tó yìí máa lọ ó ló kàn wá ó ló ní tóun náà bá kúkú máa lọ pé bí abó níbi upper week ni tó máa ṣe kinní ó lóun ò tiẹ̀ fẹ́ kó dilẹ̀ kó má dàbíi pé kinní kan igbá kan àwo kan òun mú owó òun kó owó yẹn fún òun ní kó òun ṣe transfer yẹn fún bá ṣàṣe next week tó ló máa wá bá òun pa aago ẹ̀ aago ò lọ òun pa aago ò lọ kí ló wà lè dé ṣe bí ó lóun máa wá mú òun kò ì padà náà òun kò lè jẹ́ pé kò padà sí ìlú òyìnbó tó lóun ti wá ó lóun ò bá rí ọlọ́kàn òun fi òun ṣe ẹ̀yẹ nínú ìlú òyìnbó tó lóun ti wá ó lóun ò bá rí ọlọ́kàn òun fi òun ṣe ẹ̀yẹ nínú ilé pé ṣó tán àní kò jẹ́ káwọn gbà fọlọ́run káwọn dúró ó ní the next thing tóun máa rí àwọn ọlọ́pàá kanlẹ̀kùn lé àwọn next thing tóun máa rí àwọn ọlọ́pàá kanlẹ̀kùn lé àwọn ọlọ́pàá ṣé kò sí pọ́nà ní orúkọ lágbájá báyìí pọ́kọ òun ní òun ni salamu alaikum ipe ọkọ òun wò pé ìyàwó òun rí pé kí ló pọ̀ òun àtọlọ́pàá pọ̀ pọ́nà náà fẹ́ rí àwọn lọ́ àgọ́ àwọn story ayé èèyàn yẹn mo fi kíní bo ojú ẹ̀ ni mo sọ fún àwọn nǹkan tí máa ń ṣe lẹ́yìn tẹ́ ẹ̀ mọ̀ ló pọ̀ jù wọ́n pọ̀ bẹ́ẹ̀ ó bá ní pé ọkọ bá ní pé ẹ tẹ̀lé wọn àbí ìkanra pé inú yìí ń bí ọkọ pé owó tóun lọ yá àjọ òun ò rí gbà òun dẹ̀ máa dáwó padà tóun bá gbàjọ ó ní bóun ṣe débẹ̀ lọ bá rí ọ̀rẹ́ òun tó wá láti ìlú òyìnbó àṣoparọ́ fún òun pé ìlú òyìnbó ni ìlú òyìnbó tó lọ kò kí ń ṣe pé ìlú òyìnbó báwa ṣe wà nílùú òyìnbó ìlú òyìnbó náà ni o bọ̀ kò kí ń ṣe bí ìlú òyìnbó tàwa báyìí ṣá àṣé 19 lọ̀rẹ́ ó ní bàbá ìṣá àṣé 19 lọ̀rẹ́ ó ní lọ̀rẹ́ bá ní pé pátánà àwọn táwọn jọ ń ṣe kí làwọn jọ ń ṣe òun ké báyìí pé àwọn ò jọ ṣe nǹkan kan òun gọ́ yìí ń wá òun yìí kóye báyìí tó ní pé bóyá ó máa fi ṣe kinní àṣé ọ̀rẹ́ yẹn ń ṣe kinní yẹn ní tòótọ́ gbàṣẹ òun ló máa ń lọ gbé àwọn ọmọ ọlọ́mọ náà máa fi tipátipá bá àwọn ọmọ ọlọ́mọ lájọṣepọ̀ táwọn ọmọ yẹn ṣẹmọ tó máa lóyún tó máa fi ṣe kí wọn ló bá pé ó ní táwọn ò bá jọ ṣèbó lówó owó tí ọ̀rẹ́ transfer sí 3 million nìyẹn bá ń kà bòròbòrò pé owó yẹn ó sọ pé ẹni báyìí ni ọ̀dọ̀ dókítà ló pe fún un ó lóun máa mú un lọ ọ̀dọ̀ dókítà kò tí ì wá mú un lọ sọ́dọ̀ dókítà ó ní gbogbo tóun sọ èyí tí wọn ló bọ́ sí ó dà kán gbà òun láyè kóun pè òun pọkọ òun ìpọkọ òun ní kí ló kàn òun ọ̀nà ṣe bóun sọ fún pé òun ò ṣe ẹnìkan tó fọwọ́ ẹ̀rọ ló ti rí pé kò bá má jẹ́ nísìn òun bá pe àwọn ẹbí òun gbé òun bẹ̀bẹ̀ òun pe àwọn ẹbí òun báwọn ẹbí ní ṣe bí o fi ojú àwọn ráre nígbà táwọn ní kò nìṣó o bí ọmọ 6 síbì kan ọmọ ń kú àwọn níbí báyìí ò kì í ṣe kinní o sọ no polónílé ọkọ ọmọ lọmọ ń gbé àwọn ẹbí kẹ̀yìn sí kí lòun wá fẹ́ sí wọ́n dá kinní fún wọn ẹ̀mọ́ gbé wọn lọ sí court ọ̀rẹ́ tí ó kó báwọn gangan tóun ò mọwọ́ mẹsẹ̀ àwọn ẹbí ẹ̀ wá báyìí wọ́n gba béèlì títí ẹ̀ ẹni yóò rẹ ni gba béèlì títí ẹ̀ o ló fi dé kinní ọ̀dọ̀ rú tàwa báyìí o òun lè fi rí ojú mi lẹ́gbẹ̀ẹ́ ibi ilé àtìmọ́ ibẹ̀ níbi tí mo wà ibi tẹ́ ẹ ti rí fọ́tò yẹn so nígbà tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n gbá ó lóun ti wà ń bí ẹni ìyẹn ti wà ń bẹ ọdún 2 nígbà tèmi lọ owó àti ṣe pé kinní tó máa fi kórè san ok kinní owó ṣáà organize ó jáde alihamdulilayi ṣe níbi tí ọ̀rọ̀ wa ń lọ báyìí nísìn nígbà tó jáde ẹmọ ìmí ti wà ń bí báyìí so gbogbo nǹkan mi lè mọ̀ ó pè mí láti fún mi ní èrò òdùnnú
but throughout ọdún méjì tó wà ń bẹ̀ ṣẹ́ráwọ̀ èèyàn ká fi kọ́gbọ́n ó ní pẹ̀lú ẹ̀bẹ̀ táwọn èèyàn bá ṣe kínní ọkọ òun wá wò òun ní ẹ̀ẹ̀mejì péré ẹ̀ẹ̀mejì lọ́kọ ẹ̀ wá wò àwọn fámìlì ẹ̀ ò yọjú sí rárá pọ́nà ní pé òun tàbùkù kà wọ́n ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ náà wá mú òun pé kóun kúrò ń bẹ ibẹ̀ yẹn ò kì í ṣe lé ẹ̀ nígbà tọmọ ẹlẹ́ẹ̀karùn tó kú ní súnákọ̀lá pé òun sọ fún wọn pé kínní ó ní ṣé ẹ̀ṣẹ̀ wo wá ni ọmọ lè ṣẹ̀ àwọn òbí ẹ̀ tó yẹn kán kọ̀yìn sí ọkọ tóun wá torí ẹ̀ náà ẹ̀ẹ̀mejì péré ó ní ṣọ́kọ òun wá fẹ́ ní kò ní owó béèlì ẹ̀ tó lè fi gbà òun sílẹ̀ ṣé rí mo fẹ́ ká a fi kọ́gbọ́n ni a rí àwọn ẹ̀kọ́ kan pé ṣọ́kọ òun ò wá ní ni ó ní kò yọjú o kò yọjú so ńgbà táwọn Ọlọ́run ṣáà lo àwa ló ní sábàbí rẹ̀ àwa ti ṣe ìta lè ṣe mo gbẹ́gbẹ́ pa ìpè ẹ̀ ni ló bá ní mọ́mì òní kóun sọ fún yín ni ipe mo máa ń sọ̀rọ̀ fún un mo ń ṣe wáàsí fún un pé ilẹ̀ àánú Ọlọ́run ò kì í ṣú ó lóun òun wò pé kí lèèyàn yìí ń sọ ó ní mo máa ń tẹnu mọ́ kíní yẹn pé ilẹ̀ àánú Ọlọ́run ò kì í ṣú àní kò sẹ́ni tọ́lọ́run gbàgbé ipe bá ti wáyé páàrí láàrí nǹkan tó bá dàbí pé kíní lójú tiwa mo ní bóyá Ọlọ́run kan fi wọ́n pamọ́ ni a ṣe yóò wù lọ́lọ́run o àwa lè rò bíi pé bóyá pé why me why me why not us àmọ́ tọ́lọ́run fi ṣe ó ní nígbà tí ó jáde tán yẹn òun bá pé kó at least àwọn ò divorce ara wọn òun wò pé at least kóun padà sílé nígbà tóun délé ọkọ ẹ̀ ti fẹ́ yàwó mi sínú ilé ọkọ ẹ̀ ló kọ náà ẹ mọ̀ pé mo sọ pé ní ọkọ yẹn ti lówó ó ti ní kíní kọ́mọ yẹn tó fẹ́ ọmọ kékeré tó fàìn ó ló dẹ̀ fìfẹ́ ọ̀hún gbogbo nǹkan ló fi ọ̀hún ọmọ tó ń bí tó ń kú yìí tó ń bí tó ń kú tó ń bí tó ń kú yìí ìdí wo ló wà ń di ọmọ tó ń bí tó ń kú I don't know ibi tí problem wá wà rẹ̀ ó lọ́kọ bá sọ fóun pé òun ò lè wọnú ilé yìí bóun tún ní darling pé níta ni darling ipe ibi tóun tó yìí ti sọ pé ta ni darling àṣọ ń fẹ́ǹsì òun lóbìnrin kan bá ti yọjú dé ó ní oyún ti wà nínú ẹ̀ oyún yẹn ti ga pàápàá pé subhanallah póun ní why tóun wà níbẹ̀ táwọn ò tíì divorce pé ló ní story for the god divorce tóun ti yanjú ta ló fẹ́ gbẹ́lẹ́wọ̀n sílé ó lóun bá pa ìtìjú mọ́ra òun padà lọ sọ́dọ̀ àwọn òbí òun ṣe bóun lọ́mọ aláìgbọràn òun bẹ̀bẹ̀ òun ké òun káwọn èèyàn lẹ́yìn òun ò tiẹ̀ sọ pé kí lè tàn wá yọjú òun mọ̀ pé ìbínú ìtìjú tóun ṣe fún wọn yẹn ipe òun ò mọ̀ pé wọ́n mọ in tó rí lè ṣẹlẹ̀ sí òun gangan wọn ò mọ̀ pé ó deep tó yẹn pé tí wọ́n mọ̀ pé òun kì í jalè òun kì í ṣe kíní bí wọ́n kàn rò pé nǹkan kékeré kan wọn ti ẹ̀yà sóhun pé torí before kí nǹkan kíní yẹn tó ṣẹlẹ̀ òun gan ò yà sí wọn ṣóhun tóun ò kí wọn pé kán pẹ̀lẹ́ ń bẹ̀ yẹn òun ti sọ pé ilé ọkọ ọmọ lọmọ ń gbé ó lóun wá pe ìtìjú tì ọkọ wá kẹ̀yìn sí wọn ó padà sílé àwọn ìyá àti bàbá ẹ̀ ó ní aṣọ tó wà lọ́rùn ọpẹ́lọpẹ́ àwọn èèyàn kan tó ṣáà fún wọn ní kínní ẹ̀mọ́ngbà tó ti ṣe nǹkan nìkan fún ní small change kan mú dání ni torí mi gan dùá ńlá dùá nọ́bì náà ni so ó bá ṣáà padà ó lóun dẹni tó ń padà lọ báyà òun tajà ìtóhun kúkú máa ń báyà òun ṣe nìyẹn òun padà ibi tóun ti ń báyà òun tajà náà làwọn èèyàn kan tán gbọ́ sítórì òun níbẹ̀ ni máà nìkan bá náà ní pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ ó ní máà nìyẹn wípé mùsùlùmí ni kìrìsìtẹ́nì làwọn ó ní so ó máa wá ń fi ọ̀rọ̀ lóun máa fi ń bọ́ òun ó ló bá bá òun sọ̀rọ̀ ńjọ́ kan pé ìyàwó tòun ó ti ṣaláìsí ẹ káàbà wá UK Best Scholar tóun ò bá mind ipe nítorí story ẹ̀ touch òun gan póun lóun ò mind kìrìsìtẹ́nì mùsùlùmí pé but this time òun sọ létí ìyá òun bóun ṣe sọ bá inú ìyá òun dùn ìyá òun rẹ́rìn pẹ̀lú bọ́n ṣe jẹ́ kírísítẹ́nì ó ní ìyá òun rẹ́rìn pé òun wò pé this is a good sign o ó nígbà táwọn délé ìyá òun pé bàbá òun sínú sitting room ló bá sọ pé lágbájá báyìí lára àwọn kọ́sítọ́mù àwọn yẹn
pé bọ́ ṣe júwe pé bàbá òun ti mọ̀ pé aláàjì yẹn tíyàwó ẹ̀ ṣe kíní kan ló láìkì ọmọ rẹ̀ o, pé bàbá òun bá ní kí lọmọ wá sọ, ó ní ọmọ lòun kọ́kọ́ fẹ́ gbà yọ̀ǹda lẹ́nu ẹ̀yin ìyá àti bàbá òun náà, ìǹtẹ́ ẹ bá sọ ni lòun máa fọwọ́ sí. Ó ní bàbá bá ní yes, pé nítorí ó ti ń bá yẹ rajà tipẹ́tipẹ́, ìyàwó ẹ̀ ṣaláìsí ni, gbogbo àwọn èèyàn gan ló bá kẹ́dùn ipe wọn ti ẹ̀ mọ̀. Ó bá ní so wọ́n ṣe wá ṣe kínní, àwọn ò ṣe láláriwo, wọ́n ṣàṣọ igi yẹn fáwọn. Bó ṣe ń bá mi sọ̀rọ̀ báyìí, ó lóun ní kóun dúpẹ́ lọ́wọ́ mi ni, ó ti wà nínú oyún. Ó ní bó bá ṣe máa jẹ́, bó bá ṣe ń lòun á jẹ́ kí n mọ̀. Ọlọ́run gan yìí máa pè mí àtọkọ òun pé nítorí pé òun jẹ́ kán mọ̀ pé èmi lọ́lọ́run ló ní sábàbí ire fún òun tóun fi jáde. Èló náà dẹ̀ ní owó tọ́pẹ orí fi gbà jáde. Ẹ̀kọ́ wo làwọn èèyàn lárí kọ́? Alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, kí ló ń pa àwọn ọmọ tó bá ti bí ọmọ? Ọkọ tó lówó lọ́wọ́ tí ò lè gbàyàwó ẹ̀ sílẹ̀, kí ló ṣẹlẹ̀ síbẹ̀ yẹn? Nígbà ó pè mí, ó ní mọ́mì ẹ jọ̀ọ́ ẹ bá mi jẹ́ káwọn èèyàn gbọ́, bóyá wọ́n á lè kẹ́kọ̀ọ́. Ó ní bóyá ká nígbà tí ọmọ ẹlẹ́ẹ̀karùn-ún tí súná kọ̀lá, táwọn òbí òun ní kóun ní ìṣòro léyìí lọ́wọ́ kí nínú, ká lóun tẹ̀lé wọn, òun lè má bára òun lẹ́wọ̀n. Ó nígbà tí tẹ́lẹ̀kẹfà tún ṣẹlẹ̀, tán ṣe súná tán, a week after, tóun sọ fún wọn pé kọ́jọ́ kan jẹ́ kóun ṣàyé òun, gbogbo eléyìí lè má ṣẹlẹ̀ sí òun. Kí la rí? Kí la fẹ́ sọ lé? Grandma òyìnbó, ẹ̀yin ni kẹ́ ẹ bá wa open